tí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dé dúró báyìí nísìn, èmi rò pé ó yẹ ká rí ẹnìkan pàápàá jùlọ tó bá jẹ́ ọ̀dọ́ tó lọ́jọ́ iwájú tó ní làákàyè lórí ẹ̀ pé tó sì ràn kan pé òun náà níbi tóun lọ, òun ní àkàbà ọ̀la kan tóun ó gùn. Èmi rò pé ká tún rí ẹni tí ó tún máa ṣiyèméjì lórí ọ̀rọ̀ dókítà ọ̀mọ̀wé Yunus Toliat Ayélára mọ́. Ìdí tó fi rí báyìí ni pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó di pé ọ̀rọ̀ ó gbiná báyìí, ẹ̀yin olóye, ẹ̀yin onílàákàyè, ẹ̀yin ọlọ́gbọ́n mo bá sọ̀rọ̀ kó tó di pé ọ̀rọ̀ ìgbilẹ̀ bó ṣe dúdú yìí, adàbọ̀ ẹ̀ abẹ̀yìn ẹ parí ọ̀rọ̀ ẹ yanjú ẹ̀ tún bí nù bí ẹ yanjú ẹ̀. Ṣùgbọ́n àlọ̀rànkà kò sí irú àrọwà tẹ́ lè pa fónílara àbọ̀lọ́kàn líle láyé yìí tinú rẹ̀ ni ó ṣe. Ìgbà tó lè gbà nígbà tó bá tó jájú lọ́wọ́ tó tẹ́ lórí ẹ̀ tó dẹni àbùkù. Kí lẹ fẹ́ kí Ìmáàmù ó ṣe? Àwọn àbúrò ẹ̀gbọ́n kankan gbogbo wọn ní wá. Àwọn kan jáde pé gbogbo àwọn tó yẹ kó sọ̀rọ̀ ẹ wá ní wọ́n gbé fọ́tò bàbá káàkiri, gbé fọ́tò bàbá ẹ̀ jáde, gbé kinní kan jáde. Ẹ jẹ́ àti ẹ̀fílẹ̀ ètò tí ẹ wá sí á lè mọ̀ jù lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ni pé àwọn kan nínú fọ́nrán kan tí mo wò fídíò kan tí wọ́n bẹ́yà bí ohun náà fi síbẹ̀. Àwọn kan ti ṣàdéhùn pẹ̀lú àwọn kan pé tó bá ti débẹ̀ á yọ dànù ni, á fi yín bẹ̀. Mo rò pé àdéhùn tí wọ́n á ṣe ó ti wá yíwọ́ kò lọ bẹ́ẹ̀ mọ́ ẹni. Fídíò yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ó ti wò ohun tó wà nínú fídíò gbogbo aláṣẹ gbogbo yẹn ni ó ti dóhùn mọ̀. Ní tó fídíò yẹn sọ ni pé àwọn kan ti ládéhùn pẹ̀lú ra wọn, wọ́n ń fi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi ń ṣàdéhùn. Ọlọ́run tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ pé kò sí nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ ju pé kẹ́ ẹ ṣe, kẹ́ ẹ bọ́ sáré, kẹ́ ẹ lọ gbàdájọ́ wájú Ọlọ́run lọ. Bóyá ẹ páàsì ni o àbí ẹ fèèlì ni o. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Ẹ wá ń fi dá dúnàdúrà, ẹ̀ ń fọ̀rọ̀ ẹ̀sìn dúnàdúrà pé tẹ́ ẹ bá ti débẹ̀ o, tẹ́ ẹ bá lè gbìyànjú tèmi náà bá ti débẹ̀, èmi bá yín lè dànù. Yín sì gbé yín lè dànù, á fẹ́ yín bẹ́ẹ̀. Tó ti á ṣe lé. Yorùbá bọ̀ wọ́n ní ìtàkùn tó ní ká jànàkú ọmọ wodò tó ń ṣe kíni o, tó ń torí wọn ọ̀jọ̀ lọ. Ẹnìkan Imam Yunus Toliat Ayélára pẹ̀lú ògo Ọlọ́run, ààyè yẹn wọ́n ó ṣe pẹ́. Ẹ̀mí kan ò ní mì wọ́n. Ẹ ń bá ní wọn ò ní ṣe pẹ́. Bí wọn bá ṣe pẹ́ lójú ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, wọ́n máa ṣe lọ lẹ́yìn rẹ̀. Ẹgbẹ́ kan ẹ̀yin òpònú ẹ̀yin gọ̀ọ̀lúgọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀já sojú ẹ̀sìn, tẹ́ ẹ pera yín lẹ́sìn, tẹ́ ẹ ń sojú ẹ̀sìn láàyè tẹ́ ti ń sojú ẹ̀ àti bẹ̀bẹ̀ ń gúdù tí wọ́n fún lóyè lè máa mú náà. Kí ni àwọn criterias, kí ni àwọn ìlànà àtàwọn ìgbésẹ̀ tánàbí sallallahu alaihi wasallam tó jẹ́ aṣíwájú wa ní ẹ̀sìn Islam tó mú Islam wá fún wa? Bó ló ṣe ní ká yan ìmáàmù? Ọ̀rọ̀ ẹ̀sìn Mùsùlùmí là ń sọ̀rọ̀ nípa rẹ̀ o. Kò sí tó kan ẹnì kankan tí ì bá ṣe Mùsùlùmí lórí ọ̀rọ̀ tá à ń sọ. Bó l'Ànábì ṣe ní á yàn? Irú nǹkan wo, irú ẹni tó lè jẹ́ ìmáàmù ìlú, irú àwọn nǹkan wo ló gbọ́dọ̀ ní, irú ipò wo ló gbọ́dọ̀ wà àti pé bó ló ṣe gbọ́dọ̀ jẹ́. Ìkànnù. Ẹlẹ́ẹ̀kejì tó wá tẹ̀lé ni wípé ẹ tún wá fira yín lẹ̀. Ẹ̀yin tí wọ́n fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tẹ́ tún fẹ́ tó wọ́n fi pó rárá. Ní ẹ̀sìn tó jẹ́ pé ibi ìlú tá à ń sọ, ìlú Ògbómọ̀ṣọ́ à ń sọ yìí nísìn, Mùsùlùmí bẹ̀. Wọ́n ti sọ yín di bí eérú ẹni kò tiẹ̀ mọ̀ pé Mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pàápàá. Tọ́lọ́run wá jàjà gbé bàbá yìí dìde láti tàn mọ́lẹ̀ ẹ̀sìn yìí pé láti fi yín hàn pé àwa náà wà níbí, àwọn wà níbí yìí o, wọ́n ti hàn mọ́lẹ̀ ni o. Ẹni tó kó yín bọ́ta tó gba ayé ti wá rí. Kódà agboolé tí wọn ò mọ̀ nílùú tó súnmọ́ Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀, wọ́n ti mọ̀ ní ìsìn. Wọ́n ti mọ̀lé Lọ́baníkà, wọ́n ti mọ̀lé Ayélára, wọ́n ti mọ̀ kinní kan, wọ́n ti mọ̀ gbá, wọ́n ti mọ̀ àwo. Ẹlòmíín lè máa gbọ́ Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọn ò dá mọ̀mù bẹ̀, wọn ò dá ìmáàmù bẹ̀ mọ̀ rí pé ìmáàmù kan kí ní jẹ́ bẹ́ẹ̀.
tá a bá sì ń sọ̀rọ̀ nípa ìmáàmù tó kọ ẹ̀ tán nílẹ̀ Yorùbá lásìkò tá a wà tó jẹ́ ìmáàmù ìlú ni o táyé ń gbọ́rọ̀ ẹ̀ tó ń gbọ́rọ̀ ẹ̀ látàrí òdodo ọba tó lẹ́nu mo fi búra ìmáàmù Yunus Toliat Ailara ni tó jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kódà tí wọ́n bá ní wọ́n máa ṣe pé ìfigagbága lórí pé ìmáàmù wo lẹ́nu wọn dìbò pé lórí ìmáàmù wo ló gbayì jù nílẹ̀ Yorùbá lọ́wọ́ tó jẹ́ ìmáàmù ẹ má jẹ́ ń tàn yín jẹ wọn lè ka ẹni láàrin ẹni sí èjì ni ìmáàmù Toliat Yunus Ailara wà. nígbà Ọlọ́run wá fún irú eléyìí tẹ́yìn tẹ́ wá jọ̀dọ̀ tó yẹ kó rí yín ó pé tẹ́ kẹ́ ńlá káì táwọn bẹ̀bẹ̀ ń gúdù kan wọn tí wọ́n ti wà ní tí wọ́n ti ń rọ fírì lọ tí wọ́n ti wà ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n á mú yín babẹ́ tí wọ́n á kó kóńdóbò yín lórí pé báyìí ni ọlọ tí wọ́n náà wá dẹnu lẹ̀ ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ sì bẹ̀rù ọjọ́ iwájú ẹ̀yin yẹn wá bá àti ẹ̀rí gbogbo ẹ̀ gbogbo ọgbọ́n lẹ dá gbogbo ète lẹ lò gbogbo ọ̀nà lẹ gbà ẹ̀ jẹ́ ẹ̀tún wá bá débi pé ẹ̀tún wá fẹ́ ẹ̀tún ṣètò pé bọ́ọ̀ bá pa àbùlẹ́sẹ̀ bí ọba ti ẹ̀já sí alọ́wọ́ bí ọba gbà ní kinní kan káfẹ́ kan mú kó ń bẹ kí ló dé ṣé lórí ipò ẹ̀sìn àbí nǹkan mi ẹ̀já bẹ̀rù Ọlọ́run.